ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ ètò a bá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. ó padà get started ó ti padà get started àwọn bandit tí wọ́n ti ya wọ airport Àkúrẹ́ hey breaking news eléyìí ṣe breaking news kò break mọ́ because we have been telling you guys since all this while mo dẹ̀ sọ fẹ́ yin àgbààgbà wa ẹni tó bá ti ń tẹ̀lé Yorùbá wòye ti pẹ́ ẹ mọ̀ nǹkan tí mo máa ń sọ fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá not just the àgbààgbà only àti àwọn olówó ilẹ̀ Yorùbá àti ẹ̀yin ọ̀tọ̀kùn ilẹ̀ Yorùbá mo máa ń sọ fún yín mo ní ìyá tó ń jẹ tálíkà lọ́wọ́ ògún gbọ́ ó wà ní gym ó ń ṣe push up ni mo ní tó bá gbé wéètì tán tí agbára dé mo ló máa mú ẹ̀yin olówó náà sọ́wọ́ tó bá jẹ́ pé lóòótọ́ ni news yìí news ẹ̀yin fan Airport Authority of Nigeria tó máa yẹ pé òótọ́ ni tẹ́ ẹ̀ lo propaganda tó yẹ pé àwọn tẹ́ ẹ ṣó lóòótọ́ lẹ mú wọn ní airport bandit ní airport Àkúrẹ́ ẹ̀yin ará Àkúrẹ́ bóò ni ẹ̀yin ará Àkúrẹ́ gbàtà ń pariwo Yorùbá nation ọjọ́ kìíní àná táwọn ọmọ yín fò bọ́ta bí òkété inú ẹ̀gàn tẹ́ni Yorùbá nation wo náà ń pariwo Yorùbá nation wo náà ń pariwo now wọ́n ti ya wọ airport l'Àkúrẹ́ wèrèrè o wọ́n ti ya wọ airport Àkúrẹ́ nísìn kí lẹ fẹ́ ṣe Ọlọ́run kàn ṣeun pé tí mo mọ̀ tó dá mi lójú ní pé ìyá aláta ìyá elépo ìyá olẹ́gùsí àwọn kan náà máa gbé ní airport ẹ̀yin olówó náà máa kó ní airport tó èyí lè fẹ́ lọ́wọ́ plane tálíkà ò lè gbójú títì kọjá nísìn ẹ̀yin olówó náà ẹ̀ lè fò àzúmì pé wọ́n ti wá hijack plane tí wọ́n wá fò tí wọ́n lọ gbé sọrí mọ́ nǹkan gbáù tí gbogbo ẹni tó wà ní plane tí everybody kú dànù ṣé 9/11 lè máa pè àbí 15/3 well Nigerian government àwo lọ náà ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ because tí yín kọ́ làkọ́kọ́ so they now have the authority the audacity láti wọ airport ó ti padà red mọ́ gbogbo wa lọ́wọ́ à ń pariwo fún yín ẹ jẹ́ á dá dúró ẹ jẹ́ á ṣe Yorùbá nation ẹ jẹ́ á dá dúró terrorist ti gbani ẹni ká gbẹnu sàn ẹ láàníṣẹ́ ni ẹ láfẹ́ dógún lẹ̀ ní ẹni kan wíṣẹ̀fù kan bá kí o mù ìwọ náà kan bá kí o mù tó ti wá wo Àkúrẹ́ airport nísìn wọn ló máa lọ gbà wá kalẹ̀ adágún ilẹ̀ Yorùbá why Yorùbá land why mo kí èyí tẹ̀ ń kí mi o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ o ẹ kú dédé àsìkò yìí according to the time ṣó yìí bá bá yín èdè ní 16 of March 2026 Yorùbáwùyí lórúkọ mi ẹ káàbọ̀ ẹ kú ètò Mr. Danidu Mr. Ahmed ìyá mi Esther bàbá wa Adémọ́lá ẹ káàbọ̀ gbẹ̀ntẹ̀ ń kí mo kí yín. ṣé ẹ ti gbọ́ wípé àwọn bandit ya wọ Àkúrẹ́ airport lánàá mi ti ẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ because it's such funny to me one kind ó lè má funny but ó tún funny lójú mi because mo pariwo náà ṣé mi ò pariwo ni ṣé mi ò wà lára àwọn tó pariwo fún yín ni ṣé mi sọ fún yín ni pé ká dá dúró ṣé mi ò polongo fún yín wípé ajá tó ń fọ́ mẹ́kùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ ó ti dójú ẹ̀ báyìí àbí òdójú ẹ̀ báyìí
ṣé mi ò pariwo fún yín pé ajá tó ń fọ́ mẹ́kùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ mo ké fún yín o mo sọ fún yín mo ló ṣe pé mò ń ṣe iṣẹ́ òní sìn ó ń pa mí lẹ́rìn ìtawá yẹn iṣẹ́ ògbà yẹn màá tún máa sunkún ẹ̀yìn bàbá wo ẹ̀yìn bàbá wo ẹ̀jẹ̀ nísìn kò sẹ́kún mọ́ because ó ti di sọfẹ́níà ó ti kó ní kálukú kò sẹ́ni tí ó kàn mọ́ nísìn tálíkà ò lè rìn ní títì wọn ò lè wọ dáńfó wọn á jí wọn gbé ẹ̀yin náà ò lè fò lókè kó má gbé ẹdùn airport tí wọ́n ti ẹ̀ wá wọ̀ what if wọ́n máa hijack plane tó wọ́n á divert plane yẹn vroom tí wọ́n wo àwọn tó wà nínú plane lọ sí Iran oh my god tí wọ́n rù wọ́n tó gbé wọn lọ sí Iran tó kó yúnífọ̀mù sí yín lọ́rùn àbí kò lè ṣẹlẹ̀ ní tó kó yúnífọ̀mù sí ẹ̀yin tó wà nínú plane tó kó yúnífọ̀mù sí yín lọ́rùn tó ní kẹ́ lọ fèsì ogun tó fi yín rúgbó kí lẹ máa sọ àsọ fún yín ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ mo pariwo fún yín títí tí adáwọn ni yes it's true ìyá mi I have the video here ó ń tọ́ wa lórí Facebook yẹn fídíò ẹ wà níbi bíi ó tó pé wọ́n rí wọn mú àwọn mẹ́rin náà mú nínú wọn ẹ dákun àwọn tí wọ́n ní audacity láti wọ airport ilẹ̀ Yorùbá Àkúrẹ́ láì dá sí Ọlọ́run Elédùmarè ló kù báyìí Àkúrẹ́ nílẹ̀ Yorùbá ọkàn padà ṣe wá Ọlọ́run máyì kẹ́nìbọ̀dì tún ẹ o pé ilẹ̀ Yorùbá wà ókè o if anybody is telling pé ilẹ̀ Yorùbá wà ókè if they tell you ilẹ̀ Yorùbá wà ókè wọn wà ókè o ilẹ̀ Yorùbá wà ókè o. Of Nigeria has confirmed that security personnel apprehended 3 suspected bandits early this morning near the perimeter fence of Akure Airport here in Ondo State. According to the agency, the suspects were intercepted after surveillance cameras picked up on. Ẹni tó sọ wípé it is not true o fídíò ló ń wò yẹn ẹ tó ní it is not true na fídíò you dey see so abẹ́ mo wà nínú fídíò ṣé mo ti kọ́ níbi tí mo wà Àkúrẹ́ ni mo wà báyìí. Let me show you one of the pictures. I want to I even have their videos. Everything it is not true. Show me pé mi kàn lọ rí nínú video. Àbí na me you see in the video. Mo fẹ́ wo picture kan nínú wọn. Wàhálà àmà tó wà òkè Ògún gbọ́ ìyá mi mo like comment wọn làmà tó wà orí wa máa pé nílẹ̀ Yorùbá oh my god orí wa ó máa pé ó máa normal ní ilẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá orí wa máa tó wá lórí yẹn máa normal orí wa máa padà normal fan press release bóyá kí n dẹ̀ gbé wá fún yín mo fẹ́ kà mí bí yìí ni let me bring it out for you so you can also read it. So you can also read it, yo. Let me bring it out for you. Ajá tó ń fọ́ mẹ́kùn lọ́mú ọmọ ẹkùn á dàgbà ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀ gígín fan press release nìyẹn. Let me go here. Press release. Federal Airport Authority of Nigeria press release. 15th of March 2026. FAAN kinikan. Let me FAN AFCEC orders arrest bandits at Akure Airport. Fan ni yo
Federal Airport Authority of Nigeria press release wọn ní, and it is dated 15th of March 2026. Now, the Federal Airport Authority of Nigeria FAN wishes to inform the public that 4 suspected bandits were today apprehended within the vicinity of Akure Airport, Ondo State, following a coordinated security operation involving aviation and their local security agencies. And tó sọ wípé it is not true o ní o airport authority ni wọ́n release ẹ̀ pé àwọn kó àwọn agbésùnmọ̀mí 4 ní Àkúrẹ́ airport. Ọlọ́run ṣe olùwàwòye kan náà kọ sórí ẹ̀. The arrest followed the distress alert that suspicious individuals were sighted behind the airport perimeter towards the Eleyewo community. In response, security personnel comprising FAN, aviation security, that's AVC, whatever, the Nigeria Air Force, NAF, the Nigeria Army, the Nigeria Police Force, NPF, and other local security outfits immediately launched a joint search operation. During the operation, some individuals were seen attempting to flee the area. 4 suspects were eventually apprehended by the joint security team and have been handed over to the Nigeria Police Force Area Command for further interrogation. FAN commends the swift collaboration among aviation security personnel, the military, the police, and local security groups, including Amotekun and the community vigilantes, whose joint efforts led to the arrest. The incident further highlights the importance of strengthening airport perimeter protection. Consequently, the federal government, through the Federal Ministry of Aviation and Aerospace Development, with the support of the presidency under President Bola Ahmed Tinubu, GCFR, has accelerated the provisions of modern perimeter fencing and air security infrastructure at airports across the country. Work has already commended in phase to ensure that airports under FAN are better secured against unlawful access and other security threats. FAN reassured the traveling public and the airports, both communities, of its unwavering commitment to maintaining the safety and the security of airport facility nationwide. Ẹni tó sign ẹni Henry Agbegbon, Director Public Affairs and Consumer Protection. Glasses tí mo fi kakini jẹ́ kó máa ro mí, mi like kí máa lo glasses. So you said VDM confirm it that it is not true. VDM ló confirm ẹ̀. Àwọn eléyìí tí wọ́n kó, ṣé VDM náà ló máa confirm ẹ̀ fún wa? Àwọn fáànù láwọn release àwọn láwọn múyàn. I have many videos here where the security, even including the Amotekun, maybe they are coming out to deny it. And what wọ́n kó àwọn èèyàn ní Kwara State ní Woro àbí Woro dẹ̀ ni. Governor Kwara State sọ pé èèyàn 25 ni wọ́n kó. Àwọn bandits bọ́ta àwọn ní èèyàn 70 kìíní kan là 170 kìíní kan. And the bandits shows the videos. Wípé lóòótọ́ làwọn kó. Okay, VDM, I'm gonna go to VDM's platform now. I am here for you guys. Tí ní pé ká bá mi tẹ tán pọ̀ ká bá mi share video yẹn. I'm gonna bring VDM here now. VDM, where are you? VDM, where are you? So, have you guys seen the very disturbing news from FAN, the Federal Airport Authorities of Nigeria? Very, very disturbing and very terrifying. So, FAN dropped a press release. VDM mo ti gbé wá fún yín yìí o. VDM ni mo ti gbé wá fún yín yìí. News from FAN, the Federal Airport Authorities of Nigeria. Very, very disturbing and very terrifying. So, FAN dropped a press release yesterday, dated 15 March 2026.
Let me read. It says, Mr. Benjamin said, my Ondo friend told me that Ayeda Atiwon accommodated them. Please, Mr. Benjamin, if you want more stories about it, feed them. So it's okay. The Federal Airport Authority of Nigeria (FAN) wishes to inform the public that 4 suspected bandits were today apprehended within the vicinity of Akure Airport, Ondo State, following a coordinated security operation involving aviation and local security agency. The arrest followed a distress alert that suspicious. TikTok, WhatsApp, YouTube. Because I'm going to I want to page me lo. Ṣé yín mo tún ṣẹlẹ̀ ní ìjẹta because power tap lórí show ni. Mo la wàhálà ni mo ṣe kí tó gba TikTok mi padà. Trust me. Wàhálà ni mo ṣe kí tó gba TikTok yẹn padà. Ẹ bá ti ń wo orí show, ẹ bá wa tẹ tán pé ẹ bá wa share video. Ẹ máa fi comment sí comment section. So, tẹ́ bá engage, tẹ́ bá ń sọ̀rọ̀, àwọn tá ń ṣe show pẹ̀lú wọn. Tó wà ní ìṣáájú kí wọ́n mọ̀ wípé nǹkan tá ń sọ ẹ like ẹ. God bless you. Don't share video yẹn. Wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bá wa share yẹn, ẹ like ẹ ní. VDM sọ̀rọ̀ sókè. Ẹ ká tún bẹ̀rẹ̀ láti rẹ̀ kí n lè tẹ̀lé gbọ́. Alright, so have you guys seen the very disturbing news from FAN, the Federal Airport Authorities of Nigeria? Very, very disturbing and very terrifying. So FAN dropped a press release yesterday, dated 15 March 2026. Let me read. It says, the Federal Airport Authority of Nigeria (FAN) wishes to inform the public that 4 suspected bandits were today apprehended within the vicinity of Akure Airport, Ondo State, following a coordinated security operation involving aviation. Thank you, Mr. Ogunbanjo. Mr. Ogunbanjo, one I want to know. I want me sure I want to know about tele. One, it is true. I just Google it. I just Google to confirm it was true. About in show, about ní doubting mind. Ẹ̀yẹ́ sáré lọ sórí Google, bóyá ro lẹ mú wá fún yín bóyá òótọ́. Google máa sọ fún yín. Ajá tó ń fọ́ mẹ́kùn lọ́mú. Ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Now, bàtà ń sọ fún yín, ẹ ti òkúta díkà nìkan ló máa kàn. Ó ti kọ́ lọ́wọ́ náà ní airport tó bá hijack plane. Tí wọ́n bomb everybody, boom! You think 2027 election will not hold? They play. Àwọn lọ nìyẹn. Mi fẹ́ mọ̀ ẹni tó wà nínú plane nìyẹn. Nigerian politicians are so desperate about 2027. They pé tí 1 million bá kú, sọ pé ó ti lọ. Sọ pé ó ti lọ ni. Àbí tó bá hijack plane yẹn tó bá kó yín lọ sínú igbó, tó bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ yín, tó force yín pé ó yá by fire by force. Ẹ̀yin lè gbọ́dọ̀ di Boko Haram. Yálàtà ò ní wọ plane, ìyá elépo ò ní wọ plane, ẹ̀yin olówó náà ò ti kàn yín. Ojoojúmọ́ ni mò ń sọ fún yín wípé ìyà tó wà ní tó ń jẹ tálíkà lọ́wọ́, táwọn tálíkà fi sá kúrò lé, táwọn kan fi remain sí Nàìjíríà, ó wà ní gym, ó ń ṣe warm up ni, tó bá gbé weight tán, tó yọ bicep, tó yọ tricep, tó bá mú ẹ̀yin olówó sọ́wọ́, ẹ̀jẹ̀ yẹn á gbẹ. Ẹ̀jẹ̀ yẹn á ṣe kí ni? Ẹ̀jẹ̀ yẹn á gbẹ. Àwọn mẹ́rin ni wọ́n kó, wọ́n náà tó kù escape. Àwọn tó kù tó escape yẹn bo ni wọ́n lọ. Wọ́n ti kúrò l'Ákúrẹ́, bí wọ́n ti lọ sí. Ọ̀tẹ̀ ẹ̀dá, ọ̀tẹ̀ náà bá ti bú yín nínú airport. Wọ́n ní àti gbé bàbá rélé, àti gbé màmá rélé, rélé. Àwọn tí wọ́n kó ní Kwara 177, wọ́n sì wà lọ́wọ́ wọn tí wọ́n ń sọ wọn lójoojúmọ́, wọ́n ń sọ wọn display wọn bí ẹran nọ́mọ̀. Wọ́n wá fi price tag lóní kálukú lórí. Ṣé gómìnà Kwara State tí wọ́n máa campaign? They play. Ẹ tó máa gbé àwo lọ ni. Àwo lọ. Mr. Kinikoye, thank you for the information. No, I am not against it because if what you said today is not real, ẹ lè sọ mí lọ́la. Now let's go ahead. And local security agency. The arrest followed a distress alert that suspicious individuals were sighted behind the airport perimeter towards the Eleowo community. In response, security personnel comprising
FAN, Aviation Security, the Nigerian Air Force, the Nigerian Army, the Nigerian Police, and local security outfits immediately launched a joint search operation. During the operation, some individuals were seen attempting to flee the area. 4 suspects were eventually apprehended by the joint security team and have been handed over to the Nigerian Police Force Area Command for further interrogation. FAN commend the swift collaboration among aviation security personnel, the military, the police, the local security group including Amotekun and community vigilantes, whose joint efforts led to the arrest. The incident further highlights the importance of strengthening airport perimeter protection. Consequently, the federal government, through the Federal Ministry of Aviation and Aerospace Development, with the support of the presidency under President Bola Ahmed Tinubu GCFR, has accelerated the provision of modern perimeter fencing and enhanced security infrastructure, as signed Henry Agbegbon, Director of Public Affairs and Consumer Protection. Now, this news is scary and very, very disturbing. So the news is scary and very, very disturbing. Àbí disturbing ní ilẹ̀ Yorùbá, ní Àkúrẹ́. Tí àwọn bandits bá lè go to the extent pé wọ́n dé airport, wọ́n wọ airport ní Àkúrẹ́. Nǹkan ti ṣe wá nílẹ̀ Yorùbá o. Mẹ́wàá ṣe wá ní ilẹ̀ Yorùbá. Kò dẹ̀ sí iye èèyàn tó fẹ́ pa. We are doomed, God bless you. Kò sí iye èèyàn tí wọ́n fẹ́ pa tó fẹ́ mi Nigerian government o kí wọ́n pa 5 million yín àti gbé bàbá rẹ̀ lé. Àwo tí lọ, àwo lọ ní. Now, ò mọ̀ bá o kí tó ká tó gbọ́ nǹkan tí Very Dark Man sọ. Let me go to Sokoto. Ní ìjẹta wọ́n wọ Sokoto, wọ́n pa àwọn fìjìláńtè, wọ́n pa wọn. Nísìnyí àwọn tí wọ́n kọ́kọ́ ń pa àwọn fìjìláńtè ọlọ́pàá mìíràn wọ́n kàn pa. Ẹ wọ àwọn ará Sokoto. Let me quickly bring this for you. To ga mutanen Bargaja nan dai a halin yanzu suna watsa suna barin gari saboda masifa ta aishe su, kullum sai banda sun shigo garin sun kashe mutane. Sun yi iyakacin kokarin su, yau abu ya kai inda ya kai. Bargaja an cima lokacin za ta wacewa. Ga mutanen Bargaja nan wasu ƙasa, wasu bisa mota ana barin gari saboda al'amari ya riga ya ɓaci. Kullum sai banda sun shigo sun kashe mutane. Kullum kashewa aka yi, yau ma an shigo ƙarfe 1:30 na dare an kashe mutane. Muna cikin wani hali. Gaba ɗaya gwamnati ba ta da umarni. Tun da haka suka so mu masu garin, za mu wace mu barayi garin su zanna da su tun da su sun kai shaidu. Ubangiji Allah shi kawo mana ɗauki. Yau an cimma ƙarshe. Àwọn ará Sokoto ni wọ́n di ẹrù wọn tí wọ́n ń sá lọ yẹn. Jọ mo fi Elédùmarè bẹ́ẹ̀. Mo ń bi ẹni mọ́tò tí wọ́n dì í ní Sokoto. Jọ ṣé wọ́n lè wọ ilẹ̀ Ìgbò pẹ̀lú mọ́tò yìí? Ṣé àwọn náà wọ́n máa feel so daft? Ṣé ọpọlọ driver yẹn máa yẹ̀? Á wá wò pé bóun ṣe fẹ́ drive yìí o. Ilẹ̀ Ìgbò ni kò máa gbé wọn lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé not every northern part of Nigeria kò save. Jọ ṣé wọ́n lè gbé wọn lọ sílẹ̀ Ìgbò? Wọ́n á béèrè lọ́wọ́ rẹ̀ pé àwọn tí wọ́n ń dìbò yìí, ibo náà máa dì wọ́n lọ tó máa save ń bẹ̀. Ibo náà máa dì wọ́n lọ tó máa mú fídíò pé ẹ wò ó, wọ́n tún ti wọlé o, wọ́n tún ti kọ́ wọn dé o, àwọn nìyí o, èní nìyí ògidì kan, wọ́n ti kọ́ wọn dé. Jọ torí ọlọ nínú Nàìjíríà yẹn, àwọn tí wọ́n ń di ẹrù yìí, àwọn yẹn ń di ẹrù lénìí ní Sokoto, wọ́n ń ya dànù. Àwọn yẹn ń ya dànù. Mo fẹ́ bí ẹnìjọ bóná ń lọ, mo ló sèfù fún wọn. Ibo ni àwọn ọba abẹ máa sọ pé àwọn ọmọ ìyá wa nínú ìsìlámù ni? Ibo ni àwọn ọba abẹ wọ́n máa láwọ̀ wọn kan wọlé? Àwọn èèyàn ti sùn. Àwọn èèyàn ti sùn lórí show yìí. Ibo ni àwọn ẹ bá wa power tap lórí show yìí tó bá ti drop mi nígbè ìwọlé mọ́ o. Ẹ bá wa power tap lórí show yìí ẹ jọ̀ọ́. Ẹ
ẹ tó bá ti wọlé ìjọba wa mute torí Ọlọ́run àfọlọ́run ọba àbẹ̀yìn ni ẹ jọ àrùd lórí show yìí àkàn láti ẹ̀ máa disturb wa ni bàbá mi ní ká bá wa turn pop lórí YouTube àìtàn pop yín ni ò jẹ́ kí show yẹn lọ àìtàn pop yín ni mo dẹ̀ ju fídíò kan lẹ̀ láàárọ̀ fídíò yẹn ó yẹ kí fídíò information yẹn ó yẹ kó rìn gan ṣùgbọ́n unfortunately àwọn tí wọ́n wò wọ́n share ẹ̀ I go kill myself for that I no fit kill my ó wá ń gbọ́ mi ò lè wá kú mi ò lè para mi àlùbáríkà mi ò lè wá para mi fẹ́ anybody táyì táwọn forí gbálẹ̀ ká máa kú níbi iṣẹ́ ọlọ́run mo yẹ tí mò ń gbàǹgbà yẹn má ṣe iṣẹ́ báyìí wọ́n ti Yorùbá inú mi dùn pé ó ṣe ẹ̀kan Àkúrẹ́ ọlọ́run ayọ̀ yìí o kò dùn mọ́ mi ní kékeré èèyàn kankan kú ṣùgbọ́n àwọn ọmọ Àkúrẹ́ náà gbógun tí wàá ń gbà yẹn Sunday Igboho is a terrorist Yorùbá wuyì máa bọ̀ nílé ọmọ àlè ọmọ jàtìjàtì eléyìí bí ikú tó pa wọ́n ń ṣógun lé eléyìí ṣàbàlà olójú bí ọ̀pọ̀lọ́ àtẹ̀mẹ́rẹ̀ ọmọ òfò tí ò ní respect fáwọn tó bí. Yorùbá land ló ṣèfù fún wọn tó máa wá kò sí wèrè nílẹ̀ Yorùbá ni wọ́n ń rù wọ́n bọ̀ torí wọn ò níbi tó ń lọ ayọ̀lẹ̀ Yorùbá àwọn apilẹ̀ díẹ̀ because mo fẹ́ pẹ́ lórí show yìí. múra kẹkẹkẹ lórí Yorùbá nation Madam Ahmed ṣé múra kẹkẹkẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation èmi àlùbíwọ̀ ọmọ ajínigbé bẹ́ẹ̀ tí wọ́n sọ fún ọ wípé irọ́ lẹ̀ ń pa kò lè ṣeé ṣe. wọ́n ní Yorùbá nation ò ní ṣeé ṣe àdìmúgírù àbí kí ló pèrè ọmọ ajígini ẹni òfò ni ẹ́ ìwọ tó jẹ́ wípé Muyideen Àgbàlá Gabriel ẹ bá mi táàgì ẹ táàgì ajígini arìngini àbò yàwèrè Muyideen Àgbàlá Gabriel lásán orí ayé ètò Muyideen sákú òlé fún ẹni ìwọ ló máa sọ fún wa wípé Yorùbá nation ò ní bọ́ sí ta ni ẹ́ àrèbí pa lásán ta ni ẹ́ bàtọ́lẹ̀ Sunday Igboho lọ ń ṣe kinní kan tẹ́ lọ́n ru ẹrù òtún kọ́ orí yín pàdé lórí Sunday Igboho mo mọ̀ pé máa padà tún tẹ́ ẹ máa jagidi ẹ kàn ń pretend náà jagidi jàgbọ̀n yẹn omi yẹn ni Allah fi dá yín omi àgbákò Yorùbá ò dẹ̀ kí n rí bó ṣe rí Yorùbá ò kí n rí wọ́n lọ wọ̀ lọ bí àwọn tó yọ ní oṣù 6 Yorùbá ò kí n rí báyìí náà Yorùbá máa ń rí pàlàpàlà báyìí bí tó máa gbẹ́ lára àwọn ọmọ bùgá ọkùnrin Yorùbá gbígbẹ́ wọn máa fáìn ni wọ́n máa tẹ́rẹ́ látòkè délẹ̀ ni ẹ̀yin eléré ibù wọ́n yẹn pààyàn nísìnyí kò rí yẹn Yorùbá nation làgbákò tó bá wọn tí wọ́n tó bá ṣẹlẹ̀ lójú yín á ṣẹlẹ̀ lẹ́yìn yín kò sí tọ́lọ́run ò lè ṣe kò sí tọ́lọ́run ò lè ṣe àtìrẹ́ tó sọ pé Yorùbá nation yẹn over obey dead body òun àwọn èèyàn náà mọ̀ ó padà dé over dead body ẹ̀ ni pé àní bọ́ yẹn àtàbí wọ́n ṣépè fún yín ni ẹ máa kọ̀ntínú báyìí ni kọ́ máa gbógun wọlé Yorùbá títí ò ṣe é rìn airport ò ṣe é lọ wèrèrè o ẹ gbà wá wèrèrè o ta ló ṣí géètì kíní kalẹ̀ wọ́n ti ṣí Yaba left sílẹ̀ wá mú patient yín tó escape o ẹ jẹ́ wá mú patient yín tó escape láti Yaba left sí o wèrèrè o. sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ sókè wèrè. Ahmed ṣé múra kẹkẹkẹ lórí ọ̀rọ̀ Yorùbá nation èmi àlùbíwọ̀ ọmọ ajínigbé bẹ́ẹ̀ tí wọ́n sọ fún ọ wípé irọ́ lẹ̀ ń pa kò lè ṣeé ṣe. Yorùbá nation kí lẹ́ẹ̀ fi ṣe lógo wa orí olókun sáwa wá gọ̀ ni ta ni ọmọ nídìí wa wọ́n bá ní Chief Sunday Igboho ìwé mi ẹ dákun èmi ìwé mi ọmọ àtẹ̀lú lókun ẹni mọ̀ mọ̀wé jù lọ. ṣé ẹ pé ibi tí mo ní wèrèrè ṣe pé mi ò sí sọ wèrèrè o ó ló mọ̀wé ju Sunday Igboho lọ wèrèrè o akàwé má rí iṣẹ́ tí mọ nọ́mbà ọkọ̀ gbogbo ìwé tó kà òṣùká ló fi ń rù kiri olóṣùká lórí gbogbo ìwé tó kà ó fi ṣòṣùká sórí ni wèrè ni o wèrè èlé ẹ̀wẹ̀ yín èyí
òun ló bá yẹ Muyideen Àgbàlá Gabriel jẹ́ ẹni òfò òun ló bá yẹ Muyideen Àgbàlá Gabriel òun ló bá yẹ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ sókè wèrè ọmọ Fúlàní ayé ẹ̀ fọ́ dànù. tọ́ba ni tábà rẹ̀ ni tínú ẹ̀ bú tó ní ó lówó lọ́jọ́ ọ̀nà ìwà fún ọ ní èsì méjì pé dákun torí Ọlọ́run sọ ọ̀dà káàtì èmi àti ẹ pèlé ní ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ wá ní pé bàbá tí a ní ebo lówó lọ́jọ́ ọ̀nà ìwà ọ̀nà tí kálukú wá bàrúwó káwá búra. ó ní ọ̀nà tóun àti Sunday Igboho gbà lówó tó máa ní Sunday Igboho lówó jù ú lọ òun á ní ọ̀nà tóun àti Sunday Igboho gbà lówó káwọn ìjọba búra àwọn máa jí pátá èyí tó yẹ pé ajagun tà níyí tẹ́fọ́ lọ jagun ẹ̀ tún jí pátá àwọn máa jí pátá àmọ́ ọ̀nà tí Sunday Igboho gbà lówó ẹ lọ́lí ẹ̀ ẹ̀rọ ẹ̀rù lọ síbẹ̀ ẹ̀rọ Sunday Igboho olè ọ̀fọ́n tó bá rí connection wọn náà lọ lé Sunday Igboho tó bá rí connection sí o máa lọ alóhùn sọ fẹ́ mọ́ sábì sanu máa padà kó ògbóyin lọ Tinubu báwa páàkì wọn rù wọn lọ sí ìrànù kan lọ jagun ẹ̀ tí gbogbo ó kú dànù sọ́hùn sábì sá àbí ìrànù wọn padà rù yín lọ gbogbo wọn yẹn ń gé àwọn èèyàn lórí sí gbogbo táwọn sọ pé bandit wọ Àkúrẹ́ airport o wọn pààyàn o wọn ṣe kinní kan o fídíò tí mo show láàárọ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ lórí live show tó Facebook ni ẹ lọ wò ó ẹ tẹ́ bá ti wo fídíò tí mo show láàárọ̀ yìí tí mo play ẹlẹ́nu sún bí àrùn tó yọ ní oṣù mẹ́fà yìí ẹ jẹ́ kí n rí ní comment section àwọn tó ń ṣe àwọn tí wọ́n kó wọ́n ti dìdàkudà sínú igbó please if you watch that video let me know àwọn tí wọ́n kó wọ́n ti di ìdàkudà sínú igbó gbogbo wọn ti gbó tútútú báyìí wọn ìbí ni wọ́n fẹ́ máa jọ èèyàn mọ́ wèrè yìí ò rí o kò rí àwọn tí wọ́n kó sórí ìwé storybook Ìjàpá àti Yánníbo yẹn ó yí wọn ní orí wọn ò gbọ́ anything màámi òòṣà mi òòṣà how are you yín ẹkújọ́ mẹ́ta láti nǹkan táwọn ọmọ you watch it God bless you ẹ ráwọn tí a ṣó àtọmọ kékeré alọ́mọ kan mú yàn lọ́wọ́ ọmọ mọ̀ pé ọmọ ò mọ̀ wípé wọ́n ti jíwòn gbé inú gbó lòun wà òun ṣà ń fa ọyàn ní ọmọ ṣà mú yàn tiẹ̀ ní kò dẹ̀ mọ̀ pé inú gbó làwọn wà wọ́n ti jí ìyá tó ń fún un lọ́yàn gbé ọmọ tó mú yàn wèrè o. ẹ ṣé gan gbẹtà fún mi ní gift God bless you mo dúpẹ́ Aládé ẹ ṣé gan you watch the video God bless you ọmọ ń fa ọyàn tiẹ̀ ní ọmọ mọ̀gbọ́n ti jẹun àti ìyá àwọn gbé eléri ibú kò rí yẹn Sunday Igboho òun kàwé ju Sunday Igboho lọ ọmọ wa ṣe nǹkan ta ló ṣí Yaba left kalẹ̀ Yaba post ta ló ṣí kalẹ̀ báyìí torí ẹ lọ ẹ jọ patient yín kan ti escape ní Yaba o ẹ wá bá wa mú káwá búra ta la fọ́jú à ń tàn tó ló ń sùn nígbà tí ó sùn ta lórí nígbà tí wọ́n ní Yorùbá nation Yorùbá nation Oòduà takataka jàmá sọ fún mi pé kò lè ṣe é ṣe. Sunday Igboho ẹni tó ní làákàyè ni ó gbọ́n Sunday Igboho gbọ́n èyí solókù làákàyè bí àwọn gọ̀ǹgọ̀ sún yẹn. nítorí púpọ̀ àwọn kan ní gọ̀ǹgọ̀ṣù ẹ bá mi pè lórúkọ kan olójú jíjìn bíi òkó ojú lọ́hùn bíi òkó ní pákó lẹ́kẹ̀ẹ́ òpòrún tí ẹ̀ bá kàwé títí tó wá pé oṣù kan ló yẹ kó máa gbé sórí ẹ̀ òpórí yẹn ti yí ẹlẹ́rú òfò olóòkàwé o àmọ́ gbogbo òwe tó kà òṣùkà ló fi ń rù kiri akàwé má rí iṣẹ́ tí mo nọ́mbà ọkọ̀ sọ́rọ́ wéré. gbogbo bí tó bá lè mú ẹni ẹlẹ́ni márùn-ún wọn yọ ọkọ̀ fẹ́ lọ ọbẹ̀ kìí ṣe ológun máa ń pẹ́ ní Sunday Igboho ń dayé ọlọ́njọ́. ológun wo ló ń pọn wèrè tí wo Nollywood ẹ̀mí ẹ̀ ti fẹ́ pin bí Nollywood náà ti máa ń ṣàwọn ológun wọ́n máa fi jàǹkárìwọ̀ kọ́lé wọ́n máa ṣe gbẹ̀rẹ̀ wọ́n máa ń ṣìn àwọn babaláwo nísìn àwọn handsome babaláwo ni o àwọn babaláwo tó ń fresh pa tó wá délé dì nísìn àwọn babaláwo ń lo ni mo sìn àwọn fresh kù Ifá ti já gbangba Ògúngan ò gbé kọ̀rọ̀ mọ́ Ọya ti yarí ó ní títí everybody òòṣà kankan ò gbé kọ̀rọ̀ mọ́
àwọn babaláwo orí bàbá wa ẹlẹ́bùbọn ni kódà ọmọ wọn wà lára àwọn tó ń rúlu Amẹ́ríkà bàbá wa ẹlẹ́bùbọn kábíyèsí o ọmọ wọn wà lára àwọn tó ń rúlu Amẹ́ríkà ẹ tẹ́fẹ́jẹ́ ọmọ Amẹ́ríkà tẹ́fẹ́ wà l'Amẹ́ríkà ẹ bá wa kọ sí comment section ọmọ bàbá ó wà lára àwọn tó ń rúlu Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí babaláwo kankan tó ń pọ́n mọ́ àwọn kíní tẹ̀ ń wò àwọn fíìmù àwọn Nollywood movies tẹ̀ ń wò gbẹ̀nà tí kórí burúkú bá yín gbogbo kò sí oníṣẹ̀ṣe kankan tó ń pọ́n níbo ajúmọ̀ lọ oníṣẹ̀ṣe o wọ́n ló bá ba mọ́tò ṣàkí ẹlòmíì ṣàkí tẹ́lòmíì ń lò ó ra ilé tó ń gbé ṣàkí tó kàn máa gbé sáká wà máa gbé ṣe máa gíftà tó máa ṣáìn ó ra ilé tó ń gbé bóyá wọ̀ lóní bóyá ọkọ lóní ṣùgbọ́n ó ra ilé tó ń gbé sọ̀rọ̀ wèrè. jẹ́ pé Ọlọ́run wájú di mùsùlùmí. sólógùn wa máa ń rí nù àwọn gọ̀ǹgọ̀ sún yẹn gbogbo bí tó bá lè mú ẹni ẹlẹ́ni márùn-ún wọn yóò kọ̀ fẹ́ lọ ọbẹ̀ kìí so ológun máa ń pẹ́ ní Sunday Igboho ń dayé ọlọ́njọ́ jẹ́ pé Ọlọ́run wájú di mùsùlùmí. wọ́n ní kọ́lọ́ jẹ́ kí Sunday Igboho di mùsùlùmí bá wa pè wọlé wọ́n ní kọ́lọ́ jẹ́ kí Sunday Igboho di mùsùlùmí ẹ̀jẹ̀ ìfáǹsì mi ẹ̀jọ́ ẹ bá wa dáwọ́ àgé o àtọwọ́ dàlàbíà ṣe mọ̀ pé wọ́n dáwọ́ àgé fún kí lórúkọ ẹ̀ Muyideen wọ́n dáwọ́ àgé fún Muyideen ẹ bá wa dáwọ́ àgé ẹ bá dáwọ́ dàlàbíà àwọn olè owó tẹgbà fún Muyideen níbo ló wà wọ́n ti kó jẹ́ àwọn ẹni òfò ìyá mi evangelist ẹ bá mi gbóhùn sókè àyíkọ́ ló kàn ẹ̀ṣẹ̀ wọlé ni stand up ló kàn stand up ẹ bá mi gbóhùn sókè. ibi tó bá kíkẹ́ ti bẹ̀rẹ̀ ibi tó bá nǹkan já sí àwọn ẹni òfò. bó ṣe ń lọ yìí ní Tinubu ò sí ẹ̀rí ṣé ààrẹ ò tó lè bá wa sọ fún Tinubu de pé ó ti yíwọ́. wọ́n lè ti yíwọ́ kò tí ì yíwọ́ náà. ọ̀rọ̀ ti yíwọ́ ìyá mi. kò yíwọ́ wọn ò tí ì gbé gọ́fúnà ṣé ti gbé gọ́fúnà ni àwọn gbé gọ́fúnà náà wọ́n bá gbé gọ́fúnà kan sí tí wọ́n ṣù rẹ̀ nínú kínní ẹ̀ àmọ́ pé ó ti ń yíwọ́ bọ̀ díẹ̀díẹ̀ àwa tó ń gbé tálíkà ni wá tó wọn kí ẹ̀ pa wa. wọn kí ẹ̀ nípa wa tálíkà náà ń gbé lọ́wọ́ wèrè sọ̀rọ̀ sókè afọ́fun gbé mu amukun mẹ́kọ̀ọ́. sólógùn wa máa ń rí nu ológun máa ń nírú létí Sunday Igboho ni. ẹ bá a gbóhùn sókè. ẹ jọ̀ọ́ má bínú àti gbẹ́kọ̀ lórí fóònù ẹ bá a gbóhùn sókè lórí fóònù à ń gbọ́ yín. ẹ kú dédé àsìkò yìí o. lóde. ẹ̀rẹ́ ní China. ẹni tó ní kó ṣàwádìí ṣe kó wa pé àwọn gbàdúrà kó di mùsùlùmí. so wọ́n lè gbé ẹrù lé lórí á lè máa rẹ ẹrù kiri tábà ti ń wo ilà á tún máa wo ẹrù orí ẹ̀. ṣé pé àbáyọ fi ṣe kọ́kọ́ ara wọn wọn bá wọn sọ orí nǹkan bẹ́ẹ̀ rí wọn bá wọn sọ orí nǹkan bẹ́ẹ̀ rí ó yá náà tó ní ìṣòro sókè àwọn lọ gba kí ó kó ṣá. ó yá. wọ́n lọ gba kí ó kó ṣá. ẹ ṣeun gan ọmọ wa nǹkan tí mo rò olóyè Sunday Igboho tọ́lọ̀ bá ní ẹ̀rí fídíò yìí ẹ rántí pẹ́là o àwọn pípù yìí ni wọ́n wẹ pẹ́là sí mùsùlùmí tó ní kó má lo àwọn nǹkan tó ń lò mọ́ at the end of the day ìbọn náà padà fi fọ́ orí pẹ́là tó ti lọ kírun o ẹ rántí Professor Pella bàbá tó ransom pa tó yẹ pé ìlà wọn báyìí bàbá yẹn pa ilẹ̀ wọn dúdú báyìí bàbá wọn ní kékeré báyìí ọkùnrin ṣe ń fáyìn báyìí bàbá yìí máa fáyìn o àwọn bàbá wa ẹ rántí o àwọn náà wẹ̀ ṣíṣì láàmú o Murphy Àfọlábí àwọn náà wẹ̀ ṣíṣì láàmú o àbádé àbábọ̀ ẹ̀ tó pé wọ́n fi jọmọ kékeré I don't want to go deeper nínú tiẹ̀ wọ́n wẹ̀ ṣíṣì láàmú ẹni tó jẹ́ wípé gẹ́gẹ́gẹ́gẹ́ láṣìláṣì ẹ̀wọ̀n tó padà hẹ́ǹdì sí olóyè tó máa pè yín pé wá ṣíṣì láàmú gbogbo ń tẹ́ fi ń ṣàgbára tó ní kẹ́kọ̀ọ́ lẹ̀ ṣíríkù ni àwọn náà máa padà lọ mi ò ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ 40 cents tó máa fi wọ́n fẹ́ gbá Sunday Igboho wàhálà bàbá 40 cents wàhálà wọ́n fẹ́ gbá Sunday Igboho ni wọ́n fẹ́ fi style ìgbà àwọn ogun ọwọ́ ẹ̀
mọ̀ pé ó dà pé ẹ̀mọ̀ pé wọ́n máa sọ bẹ́ẹ̀ mo ti sọ bẹ́ẹ̀ rí ẹ̀mọ̀ pé mo ti sọ bẹ́ẹ̀ rí pé àwọn muslim tí wọ́n ń wọ́ lọ lé Sunday Igboho. ẹ sọ ń jọ wò. òkè tó bá ibẹ̀ bá rántí mo mọ̀ pé ẹ bá rántí mi ṣe rí ọ̀rọ̀ àṣírí ló máa ń yàtọ̀ ẹ understand ṣe rí ilẹ̀ Yorùbá àti wà lákọ̀ọ́fọ̀ àgbàlagbà mélòó lẹ́tí tí wọ́n ti jáde tó ń kàn dẹ́mu kíní ìbáyìí gbogbo wọn ṣe ń tẹ̀lé pé Tinubu ló máa ṣe ni nọ́ọ̀mà Tinubu ló máa ṣe ọ̀ṣẹ́ gbogbo nǹkan tó wá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí ilẹ̀ Yorùbá dẹ̀ ní òkùlẹ̀ Haúsá báyìí. ilẹ̀ Yorùbá ni òkùlẹ̀. ilẹ̀ Yorùbá ní òkùlẹ̀ Haúsá tẹ̀ bá ti mọ̀ ọ̀kan because tí ó bá kí nǹkan kan bá ti ṣẹlẹ̀ látòkè bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n ń bọ̀ kí ló dé ìwà tó ń lè try láti. ọdún mi ẹ̀ sí lórí YouTube kẹwàá wò ó wọ́n ti di ẹrù ní Sokoto ń báyìí àwọn ará Sokoto lẹ́ẹ̀ni tírélà náà nù. pẹ̀lú ọ̀kadà pẹ̀lú gbogbo ẹ̀ àwọn Yorùbá tó lè já gbàlagbà wọ́n dé wà tí kò ságbàlagbà ní ilẹ̀ Yorùbá mọ́ ni. wọ́n lọ pa àwọn àgbàlagbà wa lọ patí. ọlọ́lé ọlọ́mọ. ṣé kò sọ pamọ́ ni ṣé kò sí ọkọ mọ́ ní kàdúrà kò dákẹ́ kó dáa because mi mọ̀ olóyè nǹkan tó lóye ṣe òye pé bóyá kìíní nítorí àwọn Yorùbá yìí náà àwọn ni wọ́n ti débi tí ó jẹ́ pé bàbá yìí ló fi padà because nígbà tó wá fẹ́ parí ẹlẹ́ni nítorí pé kìíní gbogbo àwọn tó ẹ̀kọ́ ẹ̀kọ́ sọ́pọ̀tì ẹ̀ gbogbo wọn ni wọ́n ń ṣe ẹlòmíì máa lọ ta lé ẹlòmíì fi kó tiẹ̀ gbé síbẹ̀ ẹ̀kọ́ ta gbogbo lé wọn lọ́wọ́ inú lẹ́ni fi padà wá náà so èyí ò lè blame ẹ̀ pé ó dalẹ̀ àwọn Yorùbá kankan tí wọ́n jẹ́ gbà wọ́n dalẹ̀ so kọ́lọ́kọ́ ṣàánú wa nílẹ̀ Yorùbá kẹ tó di pé tẹ bá ti bínú délé mo fẹ́ kẹ bínú délé mo fẹ́ ti bínú délé mo fẹ́ ní kẹ dáwọ́ àgbè. àwọn náà mọ̀ because wọ́n fẹ́ lórí olóyè ni o kó má gbà fún wọn o àwọn àgbàdo tó ń wáyé yẹn ó sọ fún wọn pé kó má wà mọ́ ẹjọ́ ẹ má wà mọ́ gbogbo wọn alátẹnujẹ ni wọn níbi tó bá tún ti kẹ́rẹ́ gbé. Gàmísì wọ́n fẹ́ Gàmísì. tí wọ́n lọ lé ẹ̀. irọ́. ẹ̀rí pé tó bá ti wálé náà ni wọ́n ń rọ́ lọ àwọn pípẹ́ ẹ̀wọ̀n ọ̀dẹ́ ń ṣe ni wọ́n kọ́ wọn ò lẹ́ni Ọlọ́run ní ìdíní tí ó bá pé ìgbà ẹgbẹ́ Mùsùlùmí bá lóye níbẹ̀ yẹn wọ́n máa láìpẹ́ ẹ̀ wọ́n á mọ̀ pé àwọn ọmọ wa ni Mùsùlùmí ni wọ́n tí wọ́n ṣe jẹ́ Kírísítẹ́nì yẹn wọn ò gbà fọ́lọ́run lára ẹ̀ òògùn yẹn ni wọ́n wà díẹ̀ ni pé tó wọ́n bá dẹ̀ rí díẹ̀ tó àìsí ní pariwo tó ẹjọ́ ilé ọkùnrin ó ṣèlè ìṣẹ̀lẹ̀ nílẹ̀ Yorùbá ó ti ṣẹlẹ̀ ti pẹ́ wọ́n gbà fọlágbára kankan mí mọ́ ọkọ̀ tí wọ́n kọ́ àwọn jẹ́ wọ́n pẹ́ àwọn Mùsùlùmí yẹn Fúlàní ni wọ́n fún Fúlàní ni wọ́n ilẹ̀ Yorùbá lẹ̀ ti jẹ́ gbogbo nǹkan tẹ́ fẹ́ jẹ́ láyé kí ló ní tẹ̀ wá lè gbà fọlọ́run pé ilẹ̀ yìí náà ta ti jẹ́ gbogbo nǹkan tá fẹ́ jẹ́ yìí tá bá lọ ìfẹ́ àwọn ẹranko àwọn ọmọ Chad ni wọ́n ń bò yẹn náà àwọn ọmọ yìí àwọn ọmọ Chad ni wọ́n àwọn àgbà Chad kọjá almost be 30 years mo gbé ní Libya mo gba desert yẹn kọjá more than 6 times ni mo gba desert yẹn kọjá tí mo bá wọ flight lọ Nàìjíríà tí wọ́n lọ bá tún ti dé pé mi ìtúlówó wọn máa tún wọ desert yẹn padà last one tí mo wọ ní 2013 ẹ̀dì mo wá wọlé ní 2014 wá wọ Europe wọ́n frustrate mi ní Nàìjíríà débi pé mo sọ pé bí mo ṣe ń lọ yìí mi ní padà lọ sí Nàìjíríà. ẹ padà wá sí bàbá yín lágbára Ọlọ́run. mo ti wá wálé sí náà mo ti níwèé níbi more than 10 years ní mo ti bímọ sí. congratulations to you sir. mo ti níwèé àmúṣe bí ní bóyá 2 months ago ní bá tún lọ fẹ́ẹ́ sùn. so kò ṣe pé bóyá pé kìíní but níbi tó frustrate èèyàn dé nígbà yẹn mo ti wò pé tí nǹkan ò bá ti dá tí mi bá ti lè ní ìwé wọ̀ kí fúnra dó sí Libya because kò sí ọkọ̀ tá a lọ ń ṣe ìjọba ní kówó jọ afẹ́ lọ ṣiṣẹ́ ní Nàìjíríà gbogbo ẹ̀ náà lè máa padà lọ tẹ́ ní ìlú lẹ́nu ṣe. so gbogbo nǹkan ẹ ní. ẹ ṣe ń gbọ́ bàbá wa kí Àlàdé bá wa gbóhùn sókè. ok ma. ẹ̀yin fáǹsì mi ẹjẹ́ adáwọ́ o kára àgé fún Sunday Igboho tó máa fi máa kí àti jàlábíà bí àkàdé pé Muyideen tí Muyideen wọ́ọ̀kù ẹ kà lẹ́sà. mo ti máa ń follow program yẹn long time ago. ìyá ẹ ṣeun. mo dẹ̀ rí pé tí máa rí òótọ́ nínú nǹkan táwọn èèyàn bá ń ṣe láyé ó máa ń pẹ́ kí n tó lè react pẹ̀lú máa follow ẹni yẹn pé ẹni yẹn ǹjẹ́ alágàbàgebè ni ǹjẹ́ ẹni tó mọ nǹkan tó ń ṣe. ó fẹ́ kí mo wá ní alẹ́ yìí I've been watching you gbogbo ìgbà tí gbogbo ogun yẹn le you stand firmly yàtọ̀ sí àwọn tó ń deviate
Oríṣiríṣi group mo pè oríṣiríṣi èyí tẹ́ ń ṣe Yorùbá nation ni mo máa ń kàn follow. Okay. Jòdì máa lọ gbọ́ gbogbo wọn tí kálukú ń sọ. Jòdì ìmọ̀ I saw you as a distinguished lady tó yẹ pé o dó sórí ọwọ́ ẹ̀ ìyá mi má bínú. No, it's okay. It's okay. You're good. Bí mi ṣe máa ń sọ̀rọ̀ ìgbà sometimes mi ṣe máa ń sọ̀rọ̀. It's okay. You're good. You're good, please. Ní pé tí n bá ní tí mo rí òótọ́ nínú nǹkan tó bá ń ṣe mo ṣetán àti follow ẹ̀ because ṣe rí bíi tí ọ̀rọ̀ Yorùbá nation dé ní àsìkò yìí àti àwọn àfáà àtàwọn pásítọ̀ onírọ́ àti àwọn babaláwo onírọ́ débi pé àwọn kan lọ gbógun jáde wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fúnra wọn. Thank you for the wọ́n ṣe oríṣiríṣi ṣó ti yé ṣùgbọ́n I saw you that you stood firmly. Ẹ ṣé gan, thank you, sir. Òun ló jẹ́ kí n mi ò sọ laugh for anything but èmi máa ń ṣe nǹkan tèmi bó ṣe bá jọ. No, àwọn èèyàn support yín ní comment section lórí TikTok. Wọ́n ní yes, she is a good woman. Àwọn kan sọ pé yes, you are right, my brother. Orí TikTok, orí YouTube nìkan ni wọ́n ti mọ̀ bóyá àdá àbá àdá torí Facebook. But àwọn TikTok ń jẹ́ ìrìsì pé àdá. Adúpẹ́. Ó ti gbé ẹni tó bá dá mọ̀ ẹni tí ò dé dá ń dẹ̀ mọ́ rẹ̀ ṣó ti yé. Ìgbọ́n lórí ọ̀rọ̀ àwọn aláàfáà dé yẹn. Ṣé ẹ rí máa ń tó sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ tán 40 cent ẹni sọ̀rọ̀ tán láíláí ẹ máa rọ̀rọ̀ sọ. Ṣé ẹ rí gbogbo àwọn àfáà yẹn ológun náà gbogbo wọn ẹ̀rọ wọn pa. Mo là já sí báyìí, bàbá yìí ti fà á já. Ológun ni ọmọ Yorùbá pátápátá ológun gbogbo wa. Gbogbo tó jẹ́ pásítọ̀ ológun ni wá. Bàbá wa ẹ bá wa ṣe pápá pa láàrin 2 minutes, sir. 2 minutes. Èrò pọ̀ lórí kìíní. Ẹ má gbọ́ ẹ má bínú a jẹ́ hypocrite a wà hypocrite kan hypocrisy ló ń dá wa láàmú bí nǹkan táwọn nǹkan máa sọ àwọn máa sọ ẹ má bínú mi ò sọ̀rọ̀ ìyá tó ti yẹ yín ní pé ẹ bá lọ wo ẹgbẹ́ tó wà ní ṣọ́ọ̀ṣì lónìí kò sí ẹni tí ẹlòmíì ní fánúlé ẹlòmíì ní ọ̀sán ìnúlé bó ṣe mọ́ṣáláṣí náà ni wọ́n dẹ̀ máa pèsè irọ́ fún wa ṣé ti yé yín ìlú òyìnbó lèmi ń gbé mo lè ti ń travel tipẹ́tipẹ́ ṣé ti yé yín mo ti lọ Japan mo ti lọ káàkiri mo ti rí ilé ayé tó yẹ pé ẹ̀sìn ṣẹ̀rẹ́sìn tí wọ́n gbé dání yẹn ẹ̀sìn tó ń ṣe nílẹ̀ Nàìjíríà ẹ̀sìn arúmọjẹni àti Christian àti Muslim àti babaláwo nìkan ni mo rí pé ó clean pé ẹ̀sìn tí wọ́n ni wọ́n ń ṣe ṣùgbọ́n ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kìrìsìtẹ́nì àdàmọ̀dì ni èmi gbé Saudi láìmọye ìgbà o gbàwádìí karantina ẹni tó bá mú lọ bẹ̀rẹ̀ pẹ́tẹ́ aláàjì ni mí ṣùgbọ́n bí ẹ̀ ń kílẹ̀mì pé nǹkan kan ni ò rí fẹ́rẹ̀tì mo lọ Japan mo travel káàkiri àgbáyé tó ti yẹ yín ní pé tẹ́rí ẹ̀sìn tẹ́ gbé dání yẹn ẹ̀sìn yẹn ni wàhálà tá a ní jẹ́ pé bí India ṣe wà yẹn wọ́n ṣe ń ṣe Hindu wọ́n ṣe ṣe ọ̀tọ̀ wọ́n ní òòṣà wọn nù ilé wọn òòṣà wọn wọ́n ní òòṣà onílé kò ní gbé àjòjì. Bẹ́ẹ̀ni sà bàbá ẹ bá wa round up plan 30 seconds sà ẹ má bínú sà ẹ ṣeun gan ẹ ṣeun sà. wọ́n ní kí Sunday Igboho wá di mùsùlùmí kókó tọwọ́ ẹ lẹ̀ àwọn wèrè Fúlàní ti wà Àkúrẹ́ airport sí wọn rọrọ sọ wọ́n bẹ bá mi gbó sókè ẹ ṣeun ẹ ní dààmú. Nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ nítorí mi ìfẹ́ gbà àsìkò púpọ̀ ọ̀rọ̀ Yorùbá ni mo kàn fẹ́ bá Sunday Igboho sọ wọ́n ní tó bá kọjú sí ẹ kò tá tó bá kẹ̀yìn sí ẹ kò tá tó bá kú wọn nìkan kó tèrò ara ẹ̀ pa. bí Sunday Igboho kó tèrò ara ẹ̀ pa lọ́dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ náà ènìyàn tó sọ wípé nígbà tó ń gbọ́ wípé Sunday Igboho ló máa nínú ọ̀rọ̀ tó ń sọ nínú fídíò tẹ̀lé. Ẹ ṣe sà. nígbà tó ń gbọ́ wípé Sunday Igboho ló máa ní ìdí tó ń sọ ẹni tó ń kàwé sí. ẹ tó ń kàwé jù lọ so sí Sunday Igboho bá di mùsùlùmí náà wọn ò ní jẹ́ kó lead because ó kàwé jù kò dẹ̀ tún kéwú tó wọn. God bless you. Wọ́n padà wá sọ wípé ó gbọ́n ni ó ṣe kinní kan ni
ilé tó kọ́ kinní kan òun dún ìjọ ìdí ní ẹ̀dùn òbí sọ pé kí Sunday fún ara ẹ̀ kó sùn ó lórí ara ẹ̀ ó má jẹ́ kí àwọn mùsùlùmí wọ́n gba ẹ̀mí ẹ̀ ó má jẹ́ kán bá bọ́n ṣe pa Pella wọ́n ṣe pa Professor Pella. bẹ́ẹ̀ ni wọ́n yóò pa Pella òbí ṣe Pella nìkan àìmọye ẹni àwọn tó lókìkí nìyẹn o sọ̀rọ̀ mi yìí nítorí náà Sunday Igboho ọmọ ló jẹ́ sí mi mo yìí máa sọ fún ẹ. bẹ́ẹ̀ ni sà. àmọ́ mo ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí mo bí kó lọ sùn kó lórí ara ẹ̀ wò àwọn mùsùlùmí ò kì í ṣe ẹni tẹ́ yìí máa dáradé. dáradé. wọ́n ti gbé àwọn wọ̀nyí àwọn Fúlàní ti kó sí ẹni tó sọ̀rọ̀ Fúlàní ni náà. Fúlàní ni o. wọ́n ti kó sí wọn lábẹ́ pé ó yá ọ̀nà táwọn àtàlẹ́ ilé ìta máa fẹ́ tọ́wọ́ wá máa fi tó tó bá dẹ̀ ti lọ jura ẹ̀ lẹ̀ tó bá jẹ́ kọ́wọ́ ọwọ́ wọn Fúlàní tóun wẹ́ ó kù sọ́wọ́ ẹ̀ o àtòun àtàkùn àwa ìwọ̀nba yìí tá a lè gbé lẹ́yìn ẹ̀ ó là ń sọ àgbélé yẹn àdẹ̀tẹ̀ padà Ọlọ́run dẹ̀ ní tó bọ́ mọ́ wa lọ́wọ́. so bàbá wa ẹ̀yin ò fẹ́ dá wà àgé mo fẹ́ jẹ tírẹ́ṣọ́rà tá a máa gbowó àgé àtowó jàlábíà pẹ̀lú owó fìlà. Hello? mo ní ẹ̀fẹ́ dá owó àgé mi mo fẹ́ jẹ tírẹ́ṣọ́rà mo máa gbowó àgé àtowó fìlà olóyè. ẹ jọ ẹ̀yin fáǹsì mi ẹ dáwọ́ àgé o àtowó fìlà àtowó jàlábíà àwọn wèrè. Afọ̀njá God bless you bọ́n yẹn ṣe fáfọ̀njá nìyẹn God bless you. ẹ bá ti mú orúkọ àwọn bàbá tí wọ́n pa tó fẹ́ sìsì lámù pa jẹ́ ká mọ̀ Afọ̀njá bọ́n yẹn pa Afọ̀njá náà nìyẹn bá a gbóhùn sókè sá wọ́n fẹ́ pa Sunday Igboho. àṣẹ wà. ṣe rí ọmọkùnrin tó ṣẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ yìí. gbígbé àṣùbà. wọ́n pàǹtí wọn sílẹ̀ Yorùbá ni. látòrí Mufti Ìwó òun yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ ètò wà ní Ògbómọ̀ṣọ́ wọ́n plant gbogbo wọn àwọn náà gbégún mi wá síbàdàn. àbó òye yín sìn Ọlọ́run dẹ̀ ti bà ayé wọn jẹ́ ìránù tó ń fún Sókótó lówó tí Sókótó ń fún àwọn wọ́n ti bà ti Sókótó ìránù jẹ́ wọ́n dẹ̀ ní dìde pẹ̀lú ògo Ọlọ́run. àṣẹ. tẹ bá wo Sókótó ó wá sí ọ̀dọ̀ bàbá wa ní Aso Rock tẹ bá rí ẹ mọ̀ pé kankan lù ó ti rù. ẹ rí pé ìmọ̀ àrí píkṣọ̀ yẹn torí mẹ́wàá ti ṣe wọ́n. 100 ṣe wọ́n. kì í ṣe Yorùbá nation nìkan ló bá ń fa ẹlẹ́ni yọ̀bọ̀yọ̀bọ̀ yìí ẹ wo program kan tí kẹsẹ̀tì kan tí màmá kẹsẹ̀tì ṣe torí idiot yìí bàbá Mukadam Lágége tẹ bá rí wàhálà tó ń bá ọmọ bàbá Mọ́ríkàsì yẹn fà wọ́n ṣe máa yáàkì Yorùbá nation tó máa yáàkì ọ̀rọ̀ Islam ti South West òun ló wà ní ọwọ́ wọn. Tẹ́ bá wo prógráàmù kan tí bàbá àṣà ṣe ní àárọ̀ yìí ṣé ń gbọ́ mi Yorùbáwùyí. à ń gbọ́ yín. àṣírí gbogbo bọ́n ṣe fẹ́ rin ìrìn àjò yẹn títí dé South West El-Rufai ṣe kínní yẹn ní ti Haúsá wọ́n wá mú kínní yẹn wọ́n wá tú sí English tí gbogbo wa gbọ́ agenda tí wọ́n ní Ọlọ́run ti tú àṣírí wọn ọ̀dẹ̀ lè bò. so àwọn èèyàn wa ní ká sọ fún tábàárẹ̀ tó bá bímọ ẹ̀ kó yé pé àwọn aláàfáà yìí kọ́ lọ wá iṣẹ́ ṣe. àbọ̀ òye yín sìn èèyàn lè bímọ ẹ̀ kó sọ lórúkọ ilẹ̀ Yorùbá náà ti ń jẹ náà ti ń mu pẹ̀lú ẹ̀ náà wọ́n á tó máa sọnù yọ̀bọ̀yọ̀bọ̀ mo tẹ̀ mọ̀ pé Sunday ògọ̀ torí àwọn náà pa Pella àwọn aláàfáà yìí ló pa. àwọn náà pa Afọ̀njá àwọn náà pa Pella. pẹ̀lú ògo Ọlọ́run Sunday kò ní kú kò jìjì. àṣẹ. láti ìgbà tí wàhálà sí security ti ṣẹlẹ̀ tó bá gbé Kìrìsìtẹ́nì ló ń pa àwọn èèyàn àwọn wèrè yìí wọ́n á ti kógun ja gbogbo wa ní Nàìjíríà pé àwọn Kìrìsìtẹ́nì ń dá wàhálà lé àbáwọn oníṣẹ̀ṣe wọn ò rí nǹkan kan ṣe síbẹ̀ tí inú wa dùn pé gbogbo àwọn tó ń ṣe kinní yìí pẹ̀lú orúkọ Allah wọn náà sọ. so nídìí eléyìí àwa ti gbọ́n àgọ̀mọ́ wọn kó sì dànù. àwọn MS bàbá program tó ń ṣe yẹn kọ́ tẹ́ ọmọ tó bẹ̀rẹ̀ sí ní máa tó àṣírí wọn bọ́jú fún lọ yẹn. God bless you MS bàbá. àwọn dúró sí tẹ́lẹ̀ tó máa sọ èdè tí a gbọ́ at the end of the day tó lè pé irọ́ ni wọ́n ti bà ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ gbogbo ayé yẹn ti kọjá àbóyè yín sí so àárín yín pẹ́ Yorùbáwùyí àríwá yín kí o àṣẹ Èdùmàrè ẹ̀kọ́ rẹ̀ oko délé o àṣẹ gbogbo àdúrà tí orí kọ̀ọ̀kan ń gbà fún yín Ọlọ́run á jẹ́ kó mọ yín á mọ ọkọ yín á mọ àwọn ọmọ yín torí in fact ẹ ṣe gudugudu méjì yàyà mẹ́fà tí àlè ẹ máa sọ Sunday Igboho àwọn ará bíi ìtọ́ bá kí ẹ má fojú méjèèjì so. wọ́n lè ju tíra sínú ilé àwọn owó.
owó tí Abíọ́lá ná fún wọn ló ń lọ lọ́hùn yẹn o. tó bá gbà àwọn olóògùn ni Abíọ́lá náwó fún kódà ó ṣe kó escape ikú yẹn. àwọn afa kan rí lọ́wọ́ ẹ̀kọ́ bá jẹ wọ́n dẹ̀ tún mú páàsì ẹ̀ sílẹ̀ ni o. àwọn wèrè tẹ̀ wò yìí wọ́n dẹ̀ máa sọnù kó kó rọ́bà ni. pẹ̀lú ògbọ́n náà. ṣé bàbá mi. nígbà tó bá jẹ ti lọ ń fẹ́ Haúsá tó ti lọ ń fẹ́ Fúlàní àwọn olè. àwọn alátẹnujẹ akéwù tọrọ jẹ. àwọn alátẹnujẹ ẹni bọ́ọ̀rùn ẹ ṣe kù bí ọ̀run ògbóǹgbò olórí burúkú kò ní ṣoríire kò ní báre kúrò nílẹ̀ Yorùbá. ẹ ṣeun. aláì inú ti bí inú wọn burú jáde táyì lọ inú bí bàbá wa yìí gan evangelist ẹ bá wa gbóhùn sókè ìyá mi evangelist. ok aláì ó padà di wèrè ms bàbá sálàlá àléyìn wa sálàm ẹ jọ ìfásitì mi ẹ dáwọ́ àgé o àtọwọ́ fìlà ẹ bá wa dáwọ́ àgé àtọwọ́ fìlà Sunday Igboho fẹ́ di mùsùlùmí ó fẹ́ di ìsìlámù. ẹ bá wa mute ẹ̀jẹ̀ tó bá ti wọlé bá wa mute. bí Sunday Igboho ṣe dé yẹn jìnnìjìnnì ti bá gbogbo wọn orí gbogbo wọn ti dàrú wọn wò wípé because nǹkan tá a ṣe ni pé kò jẹ ìgbà kò jẹ wà rárá but presence Sunday ó ti da orí gbogbo wọn rú nítorí wípé Sunday ò lọ bẹ́ẹ̀ ní kankan nínú wọn láti bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ pé ẹjọ́ bá mi ṣe nǹkan báyìí ẹjọ́ bá mi ṣe nǹkan báyìí so ọ̀nà tí Sunday ń gbé gbà kò yé wọn rárá wọ́n ti wádìí kò dẹ̀ wọ́n rí pé kò sí nǹkan kan táwọn lè ṣe ni pé káwọn bọ́ sí social media káwọn máa pa orúkọ ẹ̀jẹ̀ lọ. ẹ̀jẹ̀ sọ kíní kan fún yín Yorùbá ní tìnira ní ìlú dòdò ní fi máa ń dún ìnira ló dé bá wọn tí wọ́n fi ń voice out. àwọn alálẹ̀ ò sùn ni. ẹgbẹ́ mo ti sọ fún yín ilẹ̀ ní sìnkú òjò àwọn alálẹ̀ ni wọ́n pe gbogbo wọn ní kọ̀ọ̀kan I'm telling you wọ́n máa kú ní kọ̀ọ̀kan ni gbogbo ẹni tó bá sọ pé ilẹ̀ Yorùbá ò ní gbogbo ẹni tó bá sọ pé ilẹ̀ Yorùbá pé kò ní gba òmìnira tìnira ní ìlú dòdò fi ń dún wọ́n máa ké nínú ìnira ni I am telling you olórí burúkú ni wọ́n àwọn ọmọ òfò àdẹ̀lẹ̀ rí wọn bá wí kò jẹ́ pé púpọ̀ náà tàwa tá a jọkùnrin gan àlè self control àlè control ara wa ni kí ló wà lára àwọn Fúlàní àwọn kìnnì kan rádaràdà tí wọ́n rùn yẹn pé when you move close to them wọ́n máa ń rùn náà. wọ́n máa ń rùn. wọ́n máa ń rùn àwọn òórùn burúkú èyí rádaràdà ẹ̀ tó sọ wípé Sunday Igboho ọ̀kàwé tó nínú nǹkan tó bá kàwé jù lọ gan bí wọ́n ṣe bàtì ẹ̀jẹ̀ nìyẹn. ìyá mi ẹ wo ẹ máa bẹ́ tó pọ̀ ẹ ṣeun sá. a láti yọrí lágbára Ọlọ́run. a ṣe ìdúmọ̀ rẹ̀. ẹ wo ti ìdó tó ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ rántí. ìdó ni mo ti lọ perform experiment yẹn tí mo sọ pé àwọn kan takò mí ń bẹ̀ ń gbà náà. ó yé mi bàbá mi ó yé mi. ẹ wá wo kan tó ṣẹlẹ̀ nídìí onísìn God bless you sir ǹjẹ́ kẹ́ fi gbẹ́nu sọ̀rọ̀ ní sà. Soko ẹ bá wa gbóhùn sókè ẹ jẹ́ dáwọ́ àgé o Sunday Igboho fẹ́ di mùsùlùmí wọ́n fẹ́ wẹ̀ ni wọ́n ká kọ́ lè bá pa bọ́n ti pa Professor Pella àwọn wèrè Soko ẹ bá wa gbóhùn sókè àwa náà kí ni o Mr. Ṣẹ́gun ẹ káàbọ̀ o Sunday Igboho ti di mùsùlùmí o a fẹ́ lọ wẹ̀ ni wọ́n ká ẹ kúrẹ́ àsìkò yìí. ẹ kú ètò. àjọ ń ṣètò ní sà. bàbá ní ká kúkú ń dá ìkan kan ní ìjókòó. bẹ́ẹ̀ni ẹ bá mi tẹ thumb up lórí YouTube nítorí Ọlọ́run bá mi tẹ thumb up lórí YouTube ẹ jọ over 200 people 75 ló bá tẹ thumb up kí ló dé. géèmù náà fẹ́ bá Sunday ta wọn ò lè jẹ́. ṣe rí dídìrín ìdájọ́ bí àṣà bàbá mi òmùgọ̀ náà ṣe gbàjọ. tẹ̀rí géèmù tán fẹ́ bá play mo mọ̀ pé òun náà ṣe ọlọ́pọlọ kíkún torí ọ̀dàlẹ̀ kì í ronú pìwàdà.
ó ṣe máa dọ́gbọ́n mú yẹn padà ló máa wá tọ́dẹ̀lẹ̀ bá lòun ronú pìwàdà. gbogbo wọn tó bá láwọn mú mọ́ra irọ́ ló wà ń bẹ̀. bàbá wa kọ́kọ́ bá wa sọ̀rọ̀ lórí àwọn bandit tí wọ́n mú ní Àkúrẹ́ bàbá wa ti pàwọ́ àpamọ́ àwa fún yín ní 5 minutes sir. Àwọn bandit tí wọ́n mú ní Àkúrẹ́ airport ní àná March 15, 2026 ṣé nǹkan ò ti ṣe wá nílẹ̀ Yorùbá? 4 bandits arrested at Àkúrẹ́ airport. Tó bá gbé yẹn wọlé sí Àkúrẹ́ airport yẹn tó máa hijack plane tó lọ ṣe bí 9/11 tó lọ bọ́ọ̀bù gbogbo wọn dànù at least plane ìgbà kó tó yàn 200 ní Àkúrẹ́ nílẹ̀ Yorùbá tó máa hijack plane yẹn tó lọ pa àwọn èèyàn dànù àbí tó máa kó wọn lọ bí wọ́n ṣí wọn lọ sí Iran àbọ̀ kó lọ sínú igbó wọ́n bẹ̀rẹ̀ sí náà fi wọ́n ṣe tó bá wù wọ́n kí la máa ṣe. Our Nigerian government will not do anything. Àwọn lọ ni àti gbé bàbá rélé àti gbé màmá rélé. Mo kí gbẹ̀yìn obìnrin tó wà lórí show Happy Mother's Day. Mo kí ẹ̀yin ọkùnrin náà. Ẹ̀yin ọkùnrin mi wà jẹ́ pé ó ṣe gbìyà lọ. Mo kí ẹ̀yin náà. Bàbá wa 5 minutes start now. Ẹ bá wa dá sí. Tá a máa ṣe òkọjá wípé gbogbo ọba tí ó ti gbàpò tí rọrí tó ṣe pé wọn à lè dáṣẹ pa alágbègbè wọn mọ́. Kó ní kálukú lọ tẹ̀lé àṣẹ bàbá yìí. Ìtàn bá wá rí tẹ̀ bá rínú aṣíwájú nílùú tí wọ́n bá rí wípé ìfẹ́ òṣèlú ló ń ṣe kì í ṣe pé fẹ́ ìlú ẹ̀ ló ń ṣe. Ó ní tán máa ń ṣe látijọ́ náà fún àwọn tí ó bá nífẹ̀ẹ́ ilé ẹ̀ ìfúnkanú agboolé káwá tó sọ kó dìde ìlú. Náà tí ì bá sórí ọ̀fẹ́ Ọlọ́run irú àwọn yẹn ní ìsìn báyìí kì í ibi tá a kàn mú wọn bẹ̀ yẹn ni wọ́n máa wà lọ́yọ̀ state Lagos state wọn wà ń bẹ̀ Ogun state wọn wà ń bẹ̀ àṣírí wọn ò ní bò ṣùgbọ́n kí gbogbo àtàjẹ olórí wa bí àwọn spiritual leader gbogbo àwọn lọ́balọ́ba baálẹ̀ kó ní kálukú padà sí ìpínlẹ̀ nípa tó jẹ́ pálága local government councilor ń control baálẹ̀ mi ń control ọba bòmí nítorí sálárì ṣebọ́nà kan làwọn ọba tẹ́lẹ̀ fi ń jẹun tán dẹ̀ lọ́lá tí orúkọ àrọmọdọ́mọ ò parẹ́ mọ́. So tí èmi á sọ lórí ìrìn àjò ọkọjá wípé kí gbogbo wa jí ká mọ̀ sùn ẹ má dẹ̀ jẹ́ gbogbo ọ̀nà tá a bá ń bá Sunday Igboho play ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì débi tí ọkàn tiẹ̀ gan máa ká rẹ̀. Kó náà má máa rí i pé àwọn tí òun fẹ́ torí wọn ó yé ẹni tí igi bá torí ẹni gbọgbà ó yẹ kó ṣoṣo fún ni yá. Ṣé o ti yé ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń rí nírìí pé báyà gbogbo lẹ́mọ̀ tán bá ń gbé wá fún tàbí gbogbo tóòsì tàbá ń tóòsì ẹ̀ tó náà wẹ̀yìn. Kí ló dé wọ́n fẹ́ suspend mi lórí TikTok ẹ bá wa power tap lórí TikTok yìí wọ́n náà TikTok yìí ti sú mi. Select reason for appeal. The notice is unclear. I'm still not sure why I got this message. My life does not contain. One report to me. Kí ló dé wèrè wo ló ń report mi náà lórí TikTok. TikTok yìí ti sú mi. Let me to call you. Ẹni tó ń ṣe irú ẹ̀ máa wọ pẹ̀kun ayé. Àṣẹ. Ẹni ṣe irú ẹ̀. Suspend báwo. Kí ni wọ́n sọ? Wọ́n ní I will be suspended for 10 minutes. Mo láti appeal. Ìjẹta wọ́n suspend. Ìjẹta náà fún mi suspension. Mo láti appeal. Wàhálà TikTok yìí ti fẹ́ pọ̀ ju tèmi lọ o. Oríṣi tẹ̀ ṣe jáde lánàá nìyẹn. Wọ́n suspend mi fún 31 days. Mo láti appeal ni pé kí lè jáde lẹ́yìn. Wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ gidi gan. Ẹ má fi Sunday lẹ́ o. Okay. Àwọn ìmí ìjẹ́gbé wọlé tí wọ́n ẹ sì ti máa ní káwọn èèyàn sọ̀rọ̀ ẹ máa gbẹ́ lómi bọ̀ ọ́lẹ̀. Kò sẹ́ni tí ò tí ì sọ̀rọ̀. Ó dà ẹ ṣe bàbá wa sóko ẹ ṣe gan. Kó ní kálukú kọ́ máa wẹ̀yìn lórí ọ̀rọ̀ Sunday kò jù bẹ́ẹ̀ lọ. Ó dà ẹ ṣe gan. Ẹnìkan sọ ní comment section ó ní life well with wọ́n lè hijack empty plane wọ́n á wá lọ sí House of Assembly. Irọ́ o ẹnìkan wọ́n ná bọ́ọ̀bù Màdúgùrí ń sìn. Ẹ má bá wa kọ comment ẹ má bá wa power tap ẹ̀jọ̀ kí sáré lọ confirm Màdúgùrí fún yín. Màdúgùrí. Wọ́n ti sọ pé táwọn bá gbàwẹ̀ tán páwọn máa bẹ̀rẹ̀ ìnáṣọ̀.
wèrè lọ́mọ Yorùbá tó bá ṣe sọ pé wọ́n Nàìjíríà wèrè báàlù. Ògún gbọ́ màámi confam 12 minutes ago 12 minutes ago èèyàn márùn ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ 12 minutes ago no ọ̀n tí sọ yẹ 12 minutes ago ẹ bá wà ní tẹ́fọ́fọ́fọ́ God bless you bàbá mi mọ̀ F1 ẹ ṣe the disturbing report of a bomb blast around the tech teaching hospital ni wọ́n lọ o strongly condemned targeting a place dedicated to saving lives teaching hospital ni wọ́n lọ teaching hospital ni wọ́n lọ Maiduguri abẹ́rẹ́ tí wọ́n ti wá sí airport ní Àkúrẹ́ ọmọ Yorùbá adáhùn adágún lọ́wọ́ ọmọ Yorùbá tuntun ni. ok kí máa pè wọ́n ti kí ni Yorùbá ẹ̀ kí ni Yorùbá pé wọ́n ok wọ́n ṣe gbọ́là Ògúndé adágún ok wọ́n ní wọ́n ti ju ẹ tó fún wa ní information yẹn God bless you 12 minutes ago ló ṣẹlẹ̀ ẹ ṣe gan ni wọ́n ní wọ́n ti wọ Maiduguri hospital ni wọ́n lọ teaching hospital kò sí lórí news o mo ń bọ̀ máa fi hàn yín ìyá mi máa fi hàn yín ìyá mi ẹ lọ sórí X ẹ lọ wo lórí X ó ní lórí X ẹ lọ wo lórí X ó wà lórí X ọ̀gbọ́n ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni àwọn newspaper tó ń bá ti release àwọn ọ̀tọ́ máa sọ láàárọ̀ wọn lè dédé gbóhùn nìkan síta náà. ilẹ̀ Haúsá ni Maiduguri targeting a place dedicated to saving lives is an act of extremely current and cowardice. Hospitals, schools and the places of worship are scared places that must remain protected to all times, even in the times of war. There are universally recognized principles that forbid attacks on medical facilities. Only those who have completely lost their humanity would deliberately target such places. Wọ́n ṣe o, may the soul of the people. Ó tẹ́niyẹn náà sọ ní èmi ò mọ̀ o, Ọlọ́run kò mi ò mọ̀ o, mi ò pé gbogbo òkè ẹ̀ sí tákẹ́sítà o. Kó má jà o, a sọ fún yín o, wàhálà yìí. Ẹ lókè, wọ́n fẹ́ gbé mi dànù ní àwọn orin ọ̀ràn mi iṣẹ́. Ẹ bá mi tẹ thumb up lórí YouTube àbí kẹ́tọ́ bá gbé mi lọ́kẹ́ tó. Àmọ́ o, ẹja play Òṣùpá. Adágún. Wọ́n ní ìjọba jà wá tó ṣèjọba lórí ẹ̀ lọ ṣùgbọ́n ìjọba Ọlọ́run lójú gbogbo ìjọba lọ tẹ́bà ṣe dáadáa tẹ lọ́ńdà ṣàkóso wèrè o
tí mẹ́kúnnù ń dáṣà kan máa wò yín nìran ń tó máa béèrè lọ́wọ́ yín àgàjẹ̀ mi yín lọ. àyíká o ṣe ẹgbọ́n tó ṣùpá sọ ẹ̀yin ìjọba wa tẹ̀ ń dáṣà pé kò sí wèrè tí mẹ̀kúnnù ń dáṣà wípé kán máa wò yín níran tó bá yá ohun tó máa dé bá yín ó máa gàjẹ̀ mi yín lọ. What happened? Àtàwọn tí wọ́n rí ṣọ́ọ̀gì bàbá àtẹ̀tọ́ bọ̀yọ̀ bá wa ṣe love and like button wọ́n flag wa ní kí ni mo fẹ́ tọ́ra mi fún màá para mi fún yín ni. Tẹ́ bá ti wọ́ ṣó ẹ bá wa àtẹ̀tọ́ pọ̀ ẹ bá wa ṣe gbẹ̀ àwọn náà wà bí àwọn náà ràn wá ń ṣe ẹjọ́ tó yọ lọ́hùn ẹ bàbá wa Yorùbá something ẹ bá wa gbóhùn sókè Yorùbá ẹ jí ẹ má sọ ẹ bá wa gbóhùn sókè Yorùbá ẹ jí ẹ má sọ ẹ bá wa gbóhùn sókè kú dédé àsìkò yẹ káàbọ̀. Ẹ̀kálẹ̀ àkú atótónu látàárọ̀. Atótónu nù o àṣẹ o. Gbogbo èròǹgbà ọmọ Yorùbá láti délẹ̀ lérí ọlá àjẹká délẹ̀ lérí. Àṣẹ àṣẹ àṣẹ. Ṣé rí àkọ́kọ́ ìṣòro tá a ní Fúlàní ò wọ́n lágbára lé wa lórí ṣùgbọ́n ìṣòro tá a ní ò ju pé àwọn ọba wálẹ̀ Yorùbá ò wọ́n fara ṣe pẹ̀lú àwọn àtàjọ ọmọ Yorùbá tí wọ́n ń darí wọ́n fara ṣe pẹ̀lú wa tó máa fara ṣe pẹ̀lú àwọn ọmọ ìlú mélòó Fúlàní asá ti jagun pẹ̀lú Fúlàní tá a ti kọ́ńkà wọn rí àbí ogun jálumi ń jọ sí ṣé bí Yorùbá sàmú ìní Fúlàní kò sí tí àwọn ọba yìí bá ti lè sọ pé ó yá tí wọn bá ti tẹ̀ láwọn olóṣèlú yìí mọ́ táwọn ọba gan bá ti dúró pé òkè àdúró afẹ́ káwọn èèyàn tá à ń darí kí wọ́n gba òmìnira lásìkò yìí Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ Ọlọ́run kù gbogbo ẹ̀ ló kúkú já sí rọrùn fún wa àwọn èèyàn ń bẹ lóríṣiríṣi ó kè jẹ́ pé àwọn tó síwájú tán jẹ́ alágbára táwọn wò lálágbára lénìí pé àwọn alágbára yìí ló lè gbà alágbára pọ̀ nílẹ̀ Yorùbá gan tí wọ́n farahàn fáwọn èèyàn tí wọ́n hàn rárá tó jẹ́ pé tí wọ́n ń retí pé kálámù ògbó káwọn bá sọ pé ilé ẹ̀wò for example ẹ̀wò mọ́mọ́ wa ẹ̀wò tí àwọn bá ń ṣe káàkiri ẹ̀sìn wọ́n máa lọ pàtí ọba àgbà kan àwọn ọba tèmi sì mọ̀ nígbà tí táwa sì kéré àwọn ọba tá a dá mọ̀ kò sọ́ba tí ọba yìí báyàn lọ́wọ́ ọba yìí bá wọ̀ ta ló tó bẹ tí ó gbéná wo ìjọba tí ó bọ̀ba lọ́wọ́ wọ́n ní ìsìn ọba ti di ọba ẹ̀ ń bá wọ́n. Bàbá wa Yorùbá ẹ jí ẹ má sùn ẹ kàn sáré béèrè question kan lọ́wọ́ yín ṣé ẹ believe pé àwọn ọba wa yìí ta ni òmìnirìtì yẹn ṣé tún gbọ́ wa nínú ilé ni ẹ jí ẹ má sọ má gbọ́ wa nínú ilé ṣé ẹ believe pé àwọn ọba wa yìí wọ́n máa ṣe anything. àwọn ọba wa yóò ní ṣe anything àwọn ọba wa yóò ní ṣe anything àwa ní ká mọ bọ́lá ṣe máa yọ wá lókun àwọn ọba yẹn mẹ́nu kò bẹ̀ wọ́n ní ṣe nǹkan kan so àwa ní ká máa gbàdúrà bọ́lá ṣe máa yọ wá kí lórúkọ ọmọ yìí o just send request fẹ́ gbé ẹ wọlé ẹjọ́ bá mi follow Abẹ́fẹ́ star please send request to me let me bring you in ẹjọ́ ọmọ mi kan ẹ bá mi follow ẹ lórí TikTok o Abẹ́fẹ́ star adẹ́rìn pòṣónú ni o ó ń dẹ́rìn pa àwọn èèyàn Abẹ́fẹ́ star lórúkọ ẹ̀ ẹ bá mi gbé sókè ẹjọ́ torí Ọlọ́run Abẹ́fẹ́ send request kì í gbé wọlé ayẹyẹ kó tó kù wọ ni mo dá dúró dè. àkì fọ́ọ̀lù ẹ̀ ṣé Yorùbá nation lòun náà ṣe àbí Tinubu nation. ẹjọ́ ọmọ mi ó kàn at least kó ṣàtẹ̀ máa ṣe TikTok kó máa bá mi fọ́ọ̀lù ẹ̀ òun kàn pààyàn lẹ́rìn ni ó ń pààyàn lẹ́rìn ni ó pààyàn lẹ́rìn ni kó náà at least kó náà bá ń ṣe show bóyá kìíní bóyá live show bóyá ìdí ewé bí. ẹ bá mi fún ìyá mi dọ́là pọ̀ ṣé mo tádé tó bá mi sọ̀rọ̀ náà. Dolly P ẹ gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè ẹ dá ṣètò ẹ kalẹ̀. Abẹ́fẹ́ send request kó wọlé láàrin 2 minutes máa drop láàrin after 2 minutes. Dolly P ẹ sọ̀rọ̀. Àdúpẹ́. Ìyá Adọ́lápẹ̀ ní sùúrù. Ìyá Adọ́lápẹ̀ wọ́n flag page mi lánàá ni wọ́n flag YouTube mi ní TikTok mi ní ìjẹta so mo láti send mo yẹ lọ ṣe request. Ẹ má yà sí ọ̀dọ̀ àwọn ọba ohun tó wà nílẹ̀ nísìn ni pé wọ́n àtàkì àwọn bandits ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ ọba kọ́lẹ́ sọ̀rọ̀ ẹ jọ mi fẹ́ ká distract show yìí ẹ̀tọ́ máa ṣe ń wọlé wọ́n mú bandits 4 ní Àkúrẹ́ airport ní àná
àwọn kan tẹ́mi ò kí ń láìkì lélẹ̀ kí máa ṣe ṣókè ariwo máa wà lábẹ́lẹ̀ mi láìkẹ̀ mi ò rude ṣùgbọ́n máa ń bí mi nínú. Wọ́n mú bandit 4 ní Àkúrẹ́ airport ní àná Àkúrẹ́ airport tí bandit bá ti lè pé wọ́n wọ airport ilẹ̀ Yorùbá ẹgbẹ́ kan ti ṣe wá náà wá ṣe ṣòro lọ́wọ́ nísìn ẹnìkan sọ fún wa wípé wọ́n ti ju àdó olóró sí Màdúgùrí hospital báyìí bá ṣe ń ṣe ṣó yìí. Then àwọn mùsùlùmí sọ wípé Sunday Igboho ó gbọ́dọ̀ wá gba ìsìláàmù àwọn làwọn ò jẹ́ kí Yorùbá nation bọ́ sí Sunday Igboho wá gba ìsìláàmù kọ́ ló bá wọn sọ di ìsìláàmù. So àgọ́tà ń tweet lọ́wọ́ nìyẹn please. Dolly ó yẹ on mute kẹ́ bá wa gbóhùn sókè. Ẹ̀dẹ́ wà lórí fóònù tí mo ti pè kọ́ ọ̀hún. Ẹni sọ̀rọ̀ bá ara gbóhùn sókè lórí fóònù ẹ̀ kán wà lórí fóònù náà. Ẹ bá wa gbóhùn sókè ẹ káàbọ̀ sà. Ẹ ṣeun. Ẹ kú ètò. Àjọ ń ṣètò ni. Mo fẹ́ pè nígbà tẹ́yìn àti mánu tẹ́yìn fáìtì nígbẹ̀ta. Mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwa Mùsùlùmí. Òun náà kì í ṣe Nàìjíríà ló gbé. Mi ò ráyè mo tẹ́ bá ti gbé ìwọ́n tó bá ti ní ti máa drop yín. Tó ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ jẹta. Lórúkọ mánu tẹ́ bá sọ̀rọ̀ jẹta dán. Bàbá wa ẹ bá wa dá sétò tíjẹta ti lọ ẹ bá wa dá sétò sà. Wọ́n bára wọn jà wọ́n ṣe bá. Ṣé ẹ rí ìrọ̀lẹ́mí kan nínú ọ̀rọ̀ wọn ni wípé nígbà tí a bá ní ajẹ́ Mùsùlùmí inú àwẹ̀ la wà yìí. Ṣé tó ọmọ bá kéwú tán tí ò bá kọ́ṣẹ́ ànábì wọn máa gbọ́ pé kápẹ́ńtà ni. Kápẹ́ńtà kọ́ adarànjẹ ni màálù adarànjẹ ni ẹlẹ́ran ni o kò ṣe kápẹ́ńtà o. Ànábì ò kì í ṣe kápẹ́ńtà sí adarànjẹ ni màálù ló ń tẹ̀lé. Ṣé ànábì wọn mọ̀? Bẹ́ẹ̀ni. Àwọn kan ní kápẹ́ńtà ni. Kò ṣe kápẹ́ńtà ló máa ń da adaràn ni kátẹ̀lé màálù kátẹ̀lé ràkúnmí tẹ̀lé ògúnfe ni. Ọ̀dà ẹ jẹ́ ọgọ́dún fẹ́ pè lọ́wọ́ ẹ̀ ńjọ́ ẹ̀ ní pé níjẹta ẹ̀ ní pé òun náà ibi tó ń gbé l'Amẹ́ríkà bí Amẹ́ríkà ló gbé ní ọmọ ibi tó ń gbé ó rí wípé àwọn ọmọ tí wọ́n bá mú wá sí bíbá ẹ̀ wọ́n invent kankan syllabus wo ni àwọn tó ń kọ́ mọ nílé kéwú ṣé lẹ́yìn ìgbà tó bá ti kéwú tó bá ti ṣe kùrù tó bá ti ṣe kinní tó ń di ṣe ọkọ̀ máa jù wọ́n lẹ̀ ọkọ̀ máa jọ. Bàbá mi ẹni sùn ẹjọ́ tó bá ti wọlé máa bá wa meet lórí TikTok. I can't be repeating myself. I will drop you. Mi kò yẹ kéèyàn kan ló wà lórí TikTok tó máa fún mi lọ́kàn balẹ̀. It's okay. Ẹ bá wa power tap lórí show. Mo ní kí wọ́n lọ send request lórí TikTok ó lọ dúró sórí Facebook mi màá ráyè gbogbo yẹn. Bàbá bá gbóhùn sókè sàlárin ìṣẹ́jú méjì sà. So nǹkan tẹ̀lé kọ̀mẹ́sán náà ní pé ìṣe kejì ni wípé ẹ bá wa sọ fún Ìgbòho kó jọ torí tọ́lọ́run. Àwọn pípù yẹn àwọn Fúlàní wọn ò tí ì padà lẹ́yìn ẹ o. Gbogbo àwọn tó ń wá síbẹ̀ yẹn kó má fi gbogbo ara tán wọn tán o. Ọ̀rọ̀. Àtẹnitọ́ náà ń rí ní ìsìnkọ́kọ́. Inú wọn ò dùn dénú o. Wọ́n ti try gbogbo ọ̀nà. Wọ́n rí pé kò síbi táwọn lè lọ. Wọ́n sì ń gbé kòtò yẹn o. Fúnra wọn mọ́dà máa kó ti o. Àṣẹ. Wọ́n rí ìdíùsì físítọ̀ tó wá ń bá wọn nù ilé wọn yẹn o. Ọ̀rọ̀ tèmi nìyẹn o. Nigeria has confirmed that security personnel apprehended. Tí àwọn àgbààgbà wọ́n jókòó láàrin Gani Adams àti àwọn àgbàlẹ̀ Yorùbá wọ́n parí ọ̀rọ̀ yẹn because àwọn méjèèjì la ní ẹ̀yìn tó lè bá wa ṣe backup tán bíbu ẹ bá dé. Ó dẹ̀ ti yẹ kó yí àwọn ọba wa bí bá ṣe ń sọ yìí. Ọba mélòó ni wọ́n ti pa nílẹ̀ Yorùbá? Wọ́n lọ bí 10 sí 12.
bàbá wa kò sí iye ọba tí wọ́n lè pa nílẹ̀ Yorùbá tí èèyàn kan máa mì kíní kan ò ní ṣe so ibi tí ilẹ̀ Yorùbá dé dúró for now nìyẹn sà. Okay o àdúrà wa gbà ọ. àṣẹ Èdùmàrè. àpọ̀ta omi ká wa. àṣẹ Èdùmàrè ẹ jẹ́ bá wa power tap lórí ṣe pé lórí YouTube náà sìn ẹ̀yìn nǹkan tó ṣẹlẹ̀ lórí YouTube tó bá ti ń ṣe show ẹ pé mo lọ bí 1 minute kó tó pé mo tó ìwé tún rí kí n láti máa ṣe wàhálà tó bá ti ń ṣe show ẹ bá wa gbóhùn sókè bàbá wa. ẹjọ́ ń ṣètò tàbí kẹ́ ẹ máa wá tàbí tẹ́ bá fẹ́ ṣe ń bẹ̀ tàbí bóyá kẹ́ ẹ máa dá show yìí dúró fún 1 minute ká power tap ẹ dúró sà 50k ẹ jẹ́ ká power tap kó wọ bíi 50k ẹ jẹ́ kí gbogbo power tap ó máa help kẹ́ tó sọ̀rọ̀ mọ́ ya ẹni kí everybody power tap. ó yá ó ní ká dúró fún 1 minute ẹ bá wa power tap ó ní ká dúró fún 1 minute ẹ wà lórí fóònù bẹ́ẹ̀ ẹ bá wa tẹ thumb up lórí show yìí àwọn ìyá mi ti gba show ẹ ń sọ̀rọ̀ gidi ó yá kó ní kálukú ṣe nǹkan tó fẹ́ nínú ẹ̀rẹ́ nìkan náà máa ń ṣe bẹ́ẹ̀. 1 minute bá ti pẹ́ kẹ́ sọ fún ọ ti bẹ̀rẹ̀ láti sìn ó yá. ó yá yẹ kí n wò ó ok 1 minute bẹ̀rẹ̀. ó yá o Facebook ti àrí Facebook àrí TikTok o Facebook nìkan là ń rí o Facebook abẹ́fẹ́ send request kí n gbé sókè. àárín yẹn lẹ máa fọwọ́ sí ó yá ẹ máa power tap ẹlòmíì lè má mọ bó ṣe ń power tap kẹ́ẹ̀dẹ̀ máa fún 1 gate ó yá ẹ jẹ́ ká gbé dé 40k 20 ló wà. ó yá àwọn àmì yàrí báyìí ni. yẹ́rọ bá pọ̀ kan lè gbé dé 100 but a ṣì tó pé yóò bá wù iṣẹ́ bẹ̀rẹ̀ ni ó yá ẹja bẹ̀rẹ̀ ẹ jọ ẹ bá tap ẹ bá lè gbé dé 20 40 or 100 kò sí tó bá dé bẹ̀ 1 minute. wọ́n ti fún mi lágbára o wọ́n ti fún mi ní mòra ẹ ṣe ókè abẹ́fẹ́ ẹ ṣeun gan ẹ ṣe gan adúpẹ́. ẹ jẹ́ fún angit ẹ bá tap àmọ́ dúró de ṣó yín lánàá ó yẹ ẹ máa bá tap ẹ jẹ́ fún angit. ó dà ẹ ṣe màmí. mi ò mọ màmí 1 minute ti pé ẹ jẹ́ ká má continue show èyí ni bàbá wa jáná sí lábẹ́lẹ̀ evangelist I trust you jàre I trust you ẹ bóyá ẹ bá gbósókè lórí fóònù. àjọ ń ṣètò ni. ṣe rí ọmọkùnrin tó jáde yẹn tó ń pọ̀ dẹ́mu gbogbo nǹkan ṣe é jẹ́ ní sinmi. bẹ́ẹ̀ni. ó yẹ kó ti yé yín wípé ọlọ́run Elédùmarè ó mọ̀ọ́mọ̀ máa jẹ́ kí Yorùbá nation yẹn kó bọ́ sí ìgbà yẹn. bẹ́ẹ̀ni. irú àwọn eléyìí ń sìn wọ́n ń ṣọmọ Yorùbá nílẹ̀ Yorùbá kò sí ẹgbẹ́ wọn máa pè ní ajígini arìgini ni wọ́n jà. ó kà àwọn ìyá mi. wèrè tí ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. irú òun yẹn ó ti fojú ara ẹ̀ wọ̀n. ó fẹ́ kí olóyè wọ́n ṣe ìdí mùsùlùmí láti máa tó wa jẹ́. ara ojú àánú báwọn bàbá wa ṣe tí wọ́n kọ́ àwọn ọ̀tọ́ra náà ṣe jèdè sí yẹn. ẹ̀yẹ́ wo bàbá kábíyèsí Ìjẹ̀bú. ó ṣàlóyè kan fún orúkọ eléyìí bàbá kúkúrú náà tiẹ̀ kó bá kẹ́yẹ. tó bá lọ sẹ́kì sínú ibẹ̀ yẹn tó pẹ́ ń bẹ̀ àwọn ọmọ ẹ̀ náà wọ́n á di Yorùbá. bẹ́ẹ̀ni àwọn bá àwọn ọmọ wa dulẹ̀. bẹ́ẹ̀ni bàbá tó bá ti pè ọ̀yàn ní ọmọ bàbá bọ́ba kẹ́yẹ. so nǹkan tí mo ń tẹ̀lé láti sọ ni pé Ọlọ́run Elédùmarè á jẹ́ kí tí àwọn ọmọ Yorùbá kó ṣe. àṣẹ. lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà fi ń tọ̀ wọ́n gbogbo wọn mọ ibi tó yẹ kó lọ ibi tó ti bí wọn sí tó fi dórí àwọn ọba wọ́n mọ̀ kò sí ọba nínú 100% ọba wa 85% ni Muslim. 15 tó kù bóyá 10 Christian àwọn 5 tó kù ló ń ṣèṣẹ̀ṣe kò lè ṣe rí pé àyè wọn yọ ọ́ lẹ̀ bẹ́ẹ̀ yẹn. bàbá wa mo fẹ́ sáré béèrè question kan lọ́wọ́ yín àti gbogbo ẹni tẹ́ wọ̀ pátápátá ẹni nínú àwọn ọba wa ń lè rẹ ní 85% ni àwọn tó jẹ́ Muslim ẹni sùn question tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín àti gbogbo ẹni tẹ́ ń wò mí lórí péjì Yorùbáwùyí lẹ́wà tàbí máa jọ ń fi ọgbọ́n máa ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ máa ń fọgbọ́n kún 85% àwọn ọba wa tó ń jẹ́ Muslim
ṣé lóòótọ́ muslim dénúdénú ni wọ́n àbí sàkámàjẹ. lóòótọ́ ni muslim ni wọ́n o àfáà ló ń sọmọ wọn lórúkọ o àfáà ló ń ṣe nǹkan ẹyẹ wọn o. bàbá wa mi ò gbà pé ọba kan wà nílẹ̀ Yorùbá kò ní tó ń tọ́lá lábẹ́lẹ̀ ẹgbàgbé ń pa ẹ̀. wọ́n ṣe kẹ̀kẹ́ rí àwọn díẹ̀ nú wọn nínú 85 yẹn nígbà tó ní fèrèfèrè ikú lọ́ ṣe ń ṣe kọ́nà. bàbá wa mo lè fi ẹnu sọ̀rọ̀ wípé tábà ní 85% àwọn bàbá tó ń jẹ́ muslim mo lè fi gbẹnu sọ pé 75% wọn ló ń tọ̀ nǹkan lá ní kọ́nà. àwọn bàbá wa gbọ́n wọn kàn ń gbá Saudi ni dey play. ìyá mi ẹwà amẹ́rin tó ká mọ́ ṣèbí ọ̀kan ló ṣọ̀kùn nínú wọn àwọn tó kù bọ́lá fojú sí. àwọn mẹ́ta náà ká mọ́. ṣẹ́rí púpọ̀ nù wọn mi ní parọ́ fún yín ṣẹ́ǹkẹ́jì ni. ìgbàgbọ́ wọn kò rọ̀ mọ́ ìṣẹ̀báyé tó ẹ̀sìn ìranù tó ti fi gbé wọn. ó dà bàbá wa ẹ ṣeun ẹ jẹ́ kẹ́lẹ́ mi ti bá wa dá sí i. ẹ̀yin olólùfẹ́ ẹ wò a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.